Èmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lórí kánmọ́kánmọ́. Mi ì fẹ́ pẹ́ lórí fídíò yẹn ẹ jọ̀ọ́. This is your first time èmi máa ń sọ̀rọ̀ ọkọ àti ìyàwó torí pé ọ̀rọ̀ yìí jọmọ́ ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ló jẹ́ kí n fẹ́ sọ àti nǹkan tó ní í ṣe pẹ̀lú future àwọn ọmọ wa. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti parí ìdìbò alhamdulillah. Àwa parí ẹ̀ ń bíbà láyà tàlàáfíà. Gbogbo oríṣi prophecy like ó wá dàbí ẹni pé a wá wo àwọn nǹkan bíi pé àbí wọn ò rí mọ́, wọn ò sọ nǹkan tọ́lọ́run sọ, wọ́n wá sọ pé Ọlọ́run ló sọ àbí Ọlọ́run change vision rẹ̀ ni. Ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ra tó alhamdulillah. Ẹ jẹ́ ká bá ń ṣe vision ẹ jẹ́ ká mọ̀ fi ọpọlọ ṣe vision. Ọpọlọ ẹ jẹ́ ká mọ̀ fi ṣe vision káwọn èèyàn púpọ̀ kán mọ̀ wá lose trust nínú words yín. Nísìnyí Ọlọ́run wà láàyè rẹ̀ kò change o, àwọn ọmọ ẹ̀dá dámọ̀ là ń ṣe mọ̀nàmọ́ná lórí ti tèní. Ọlọ́run má jẹ́ ká fi ẹnu kó bára wa, Ọlọ́run má jẹ́ ká fi kó bára wa. Ẹ̀yin tá à ń wò as example, good example, ẹ̀yin celebrity. Tọ́lọ́run bá fẹ́ múyàn ibi ẹnu ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ọlọ́run má jẹ́ àsìsọ, Olúwa ò má jẹ́ àsìsọ. Gbogbo àwọn tó ń fẹ́ràn mi wọ́n má jẹ́ sọ̀rọ̀ burúkú sí wọn. Tíyàn bá ń sunkún èèyàn máa ń rína. Ọlọ́run fi sọ wípé tẹ́ bá ń bínú ẹ má sọ̀rọ̀, tẹ́ bá ń bínú ẹ ṣe sùúrù náà, ẹ jẹ́ kó ṣe díẹ̀ kẹ́ tó fèsì. Àmọ́ a fẹ́ máa fi èpè, a fẹ́ máa fi ṣàkárá, a fẹ́ máa fi ẹnu belebele, a fẹ́ fi máa ṣàkárá. Ọ̀rọ̀ Ọlọ́run kọ́ nìyẹn. Ó fẹ́ fi ẹnu belebele, ó fẹ́ fi máa dẹ́rù bà àwọn èèyàn. Ọ̀rọ̀ Ọlọ́run kọ́ nìyẹn. Èmi ò gbàdúrà pé káwọn ọmọ mi kí wọ́n máa wo elépè. Actress ni ẹ́, ẹ̀yin lẹ wà wájú. Èwo lè pè? Èwo ni bínú? Ó bínú. Ìwọ Wùmí Toriola. Ó ń sọ̀rọ̀ sáwọn colleagues ẹ̀. Ó bínú. Ó ń sọ pé o regret pé o wà industry yẹn. For what? That industry made you. Because èèyàn kankan ò mọ Wùmí Toriola o. But industry yẹn ló jẹ́ ká mọ̀ ẹ́, la fi ń tẹ̀lé, la fi ń wù ẹ́. Èmi nìkan kọ́. Ó dẹ̀ ń ṣe fíìmù yẹn dáadáa. Okay, kó tẹ̀lé ṣe fíìmù yẹn dáadáa without that industry. Will you be act like this? Tẹ́ bá ń bínú ẹ máa rína. Tẹ́ bá ń bínú ó wá ń ṣépè. Okay, ẹ ṣọwọ́ yín báyìí. Àbí whatever, àbí kẹ́ ṣe báyìí. What? Either left or right, you understand? Ọyọ kan ó ń lọ sí ọ̀dọ̀ èèyàn tó ń ṣépè yẹn fún tó bá jẹ́ pé lóòótọ́ ni ló ṣe nǹkan tó sọ yẹn. The other three, where is it going? Ó wà lọ́dọ̀ rẹ̀. Ṣé wàá nílé eléyìí? Wo ibi tó kọjú sí? Generational yẹn ló kọjú sí yẹn. Generational yẹn òun ló kọjú sí. Àti gbogbo àwọn tó ń wo èpè yẹn tí wọ́n ń rẹ́rìn-ín, èpè yẹn kọjú sí wọn. So gbogbo ẹni tẹ́ bá ń wo tẹ́ ń lísì sí èpè yẹn, tẹ́ ẹ̀ yẹrí yín kò tẹ́ ẹ̀ fast forward ẹ̀. Wàláì tẹ̀láì. Kí Ọlọ́run má jẹ́ pínú èpè náà. Nítorí náà ẹ sá fún elépè. Wọn è rí káì. Mi ò mọ̀ nǹkan tó yẹ kí n sọ. Tó bá ṣépè sìn àti rí ìtùnú Ọlọ́run ó ní láti tọrọ àforíjì dáadáa. Wàá tọrọ àforíjì 1,000 pieces. 1,000 pieces. Ká tó wá sọ wípé gbogbo ibi tí wọ́n ti nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n wá ń gbọ́ èpè lẹ́nu ẹ̀. Yes, tíyàn bá ń bínú ìyẹn lè sì sọ. Ọlọ́run má jẹ́ àsìsọ. Ẹmúlé tẹ́ bá ń bínú ẹ ní sùúrù, ẹ lọ mu omi, ẹ jẹ́ kí tẹ́ḿpà yín lọlẹ̀. Torí pé kí ni at that time tẹ́ bínú yẹn tẹ́ sọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ ó lè má jẹ́ ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ lọ́kàn yín ló jáde. Ọ̀rọ̀ ìbínú ni. The devil has already taken over you as at that particular time. Tó bá wá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ṣẹ̀ ẹ́, ṣóyè lóòótọ́ ni wọ́n ṣẹ̀ ẹ́ lóòótọ́ èpè yẹn máa bá wọn o. Ó dẹ̀ ìwọ náà máa rí consequences èpè yẹn lára èèyàn tí o ṣépè fún àti ní àtìrán rẹ náà. Kí ẹ wá ṣe ìran rẹ tá à ń wí náà, ọmọ náà wà lórí bẹ̀. Ọmọ náà máa jẹ́ ń bẹ̀. Agbéyẹn tì, Wùmí rò pé òun gbọ́ ni. Ìwọ ló gbọ́n jù, ọgbọ́n. Àgbọ́n gbọ́n jù, ó máa ń mú ọlọ́gbọ́n gọ̀.
ẹ̀yin ọkùnrin ẹ kú sùúrù o. Ẹ kú sùúrù. Tí ọkọ àti ìyàwó bá jà, tí wọ́n bá separate, ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹ rí i pé kì í ṣe ọkùnrin nìkan náà ló ní fault, obìnrin náà ní púpọ̀ ń bẹ̀. Ẹ̀yin ẹ wá wo Wùmí tó ní ẹnu bíi bíléèdì. Òun gan jẹ́rìí sí i, ó lóun lẹ́nu. Ẹ̀yin ẹ wo èpè tí Wùmí ṣe. That means if she's angry, ó lè ṣépè lé ọkọ rẹ̀. If she's angry, ó lè ṣe èpè lé ọkọ rẹ̀. If she's angry, yes. Níbì kan mo gbọ́, wọ́n ní ọkùnrin yẹn, ọkọ rẹ̀, wọ́n ní kò lè ṣe bí ọkùnrin because voice Wùmí lẹ máa gbọ́ jù. Voice Wùmí lẹ máa gbọ́ jù. And ìgbà tí gbogbo ẹ ti accumulate. Irú àwọn Wùmí nísìn, ẹ̀yin náà mọ̀, tó bá fẹ́ gbọ́rọ̀ sí ẹnu ọkọ lẹ́nu, ṣó yé yín, tó bá fẹ́, àwọn tó ń gbọ́rọ̀ sí ẹ̀kọ́ lẹ́nu, àlùbáríkà Ọlọ́run ni wọ́n dúró dè. Àwọn obìnrin míì wọn ò lè ní sùúrù yẹn. Ọkọ Wùmí, èmi ò support ẹ̀. Ó jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa, ó nífẹ̀ẹ́ Wùmí dáadáa. Always control. Ó fẹ́ control níbo ló wà, níbo ló jẹ sí. Ṣé àwọn actress tí wọ́n fẹ́ kọ́lé, tí wọ́n gba control bẹ́ẹ̀ yẹn? Ṣé wọ́n gba control rẹ̀ bẹ́ẹ̀ yẹn? Èní Ìkẹjà ló sọ pé ó fẹ́ wà. Báwo ló ṣe wà ní Ìkẹjà? Tí bó sọ pé kí ni bíbáyìí ló fẹ́ wà. Ibi tó yẹ kó gbogbo control yẹn wọn ò fẹ́. When this thing accumulated, ó bọ́ sí wàhálà, òun ló di rangbẹ, ló dìjà. Ìfẹ́ tí wọ́n fi, marriage tí wọ́n fi fẹ́ bẹ̀rẹ̀. Ṣé ọkùnrin yẹn bẹ́ẹ̀ ṣe rí fọ́tò rẹ̀ yẹn? Ṣó dàbí oníwàhálà? Bet irú àwọn obìnrin báyìí wọn ò fẹ́ kẹ́ control wọn. Wọ́n fẹ́ lọ further. Wọ́n fẹ́ tètè kọ́lé, wọ́n fẹ́ tètè ra mọ́tò, wọ́n fẹ́ tètè societal women. We are happy, congratulations. Ilé yẹn fine gan. Bẹ́ẹ̀ wọ́n mọ̀ ṣe like blaming. Kó fẹ́ mọ̀ shift blame nìkan sóbìnrin yẹn. Sí ọkọ, wọ́n mọ̀ ṣe bí pé ó fẹ́ shift blame sí ọkọ. Ọkọ ò sọ pé òun ní tọ́jú ọmọ. Wùmí ló dìdí lọ kó ẹrù rẹ̀ pé kó ní kálukú mọ́ gbé lọ́tọ̀ọ̀tọ̀. Ó tó gẹ́. Ó tó ti kí ni? Ó tó gẹ́. Ṣé ẹ mọ̀ pé mi lọ́kọ? Máa fi yín lẹ̀ bóyá ẹ gbọ́ voice ẹ̀. Ṣé ẹ mọ̀ pé mi lọ́kọ? Ìwọ ló decide pé ó tó gẹ́. Monitoring yìí ti pọ̀ jù. Monitoring yìí ó wá lead sí wàhálà. Ta ló fẹ́ máa níyàwó tó beautiful tó ní monitor? Ọlọ́run má jẹ́ ká dá àpọ̀dà ọkùnrin. Àpọ̀dánù ọkùnrin. Ọlọ́run ní jẹ́ kẹ́ di bẹ́ẹ̀. Àwọn obìnrin kò sí mi ní gbogbo obìnrin. Àwọn obìnrin míì wọ́n fẹ́ mọ gun yín ní abẹ́rẹ́ díẹ̀díẹ̀, wọn ò dẹ̀ fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀. Àwọn ni wọ́n mọ gun yín lábẹ́rẹ́. Àwọn náà wọ́n mọ pariwo síta nítorí pé kí ni nǹkan tí wọ́n ṣe bad. Bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí àwọn èèyàn ti mọ pity wọn. Gbogbo nǹkan tẹ́mi rí tí ó wù mí wá ṣe lórí platform tó fi ń ṣépè yẹn, gaskiya ó wá ṣe show ni. Ìdí tí mo fi sọ pé òun ló gbọ́n jù, lẹ́yìn ìgbà tó ṣe show yẹn tó wá ṣépè, kò fẹ́ kí wọ́n drag ẹ̀. Kò fẹ́ Wùmí, ó ṣe bí ipò ń gbọ́n ni. Bẹ̀ẹ́dì kí n sọ fún ẹ, bó ṣe ń dì í, àwọn kan ti mọ̀. Ilé tó kọ́, alhamdulillah. Bẹ́ẹ̀ ó wá kọ́kọ́ jáde síta wá fẹ́ ṣépè kí wọ́n bá drag ẹ̀. Wallahi tallahi, ẹ̀yin ò stop àwọn èèyàn láti drag ẹ̀, láti sòótọ́. Òótọ́ làwa ń bẹ́ẹ̀ sọ. Ẹ mọ̀ ṣe sùúrù. Nítorí pé ó ronú pé ó fẹ́ wá ṣépè tẹ́lẹ̀. Àmọ́ torí pé ó fẹ́ analyze, ó fẹ́ show wa pé ó ti kọ́lé. Wà kọ́kọ́ wá ṣépè yẹn so that kí wọ́n mọ̀ connect ilé kíkọ́ rẹ pẹ̀lú breakage, pẹ̀lú ọkọ rẹ tó fi kalẹ̀ lẹ̀. Wọ́n ló fọkọ kalẹ̀ lẹ̀, kọ́kọ́ ló fi ẹ́ lẹ̀. Ṣé nítorí nǹkan ayé yìí náà? Ó lo further, ó sọ pé babaláyé kan ò sí lábẹ́. Kò sí babaláyé kankan kó wá ṣépè. Babaláyé kan wọ́n mú abídá kó wá sọ pé yes, òun ló ń tọ́jú Wùmí kí ìyàwó rẹ̀ mọ́ fà lẹ́sẹ̀. Yes. So gbogbo yẹn doesn't call. Gbogbo wa náà la mọ bó ṣe ń lọ. Ẹ jẹ́ kó mọ já yín jẹ lọ́kàn. Àdá babaláyé bá wà ń bẹ̀ ó kú ara rẹ̀. Babaláyé ò sí ń bẹ̀ o. Èèyàn tó bá ń parọ́. Ó ní okay nísìn kan tó fẹ́ sọ ni. Ìwọ ń parọ́ fún mi bá.
èmi ò mọ̀ pé wọ́n ń parọ́, ṣebí lọ́kàn ara rẹ ìwọ mọ̀ pé ò ń parọ́, simple. Ìwọ mọ̀ pé ò ń parọ́, ẹ rọra sọ̀rọ̀ Wùmí Toríọlá, rọra sọ̀rọ̀. This industry tó ń sọ yìí òun ló fún ẹ lórúkọ, orúkọ rẹ̀ ìyá rẹ̀ ti fún ẹ tẹ́lẹ̀ àbí bàbá rẹ̀ o, ṣùgbọ́n táwa fi mọ̀ ẹ́ dé level yìí tí ó fi jẹ́ pé o ní mark lórí Instagram, like industry ló wọ́ ẹ débẹ̀ náà. Ó sọ pé wọ́n regret àwọn tó ń suspect yẹn ó lè jẹ́ pé they were not paid by anybody, just as nobody paid me to come and tell you the truth. Torí pé àfẹ́ káwọn ọmọ listen sí èpè, ṣé wọ́n kí ni wọ́n mọ̀ sọ́ra àwọn Yorùbá àríkọ́, ẹ̀yin lẹ́ ń ṣe fíìmù, ẹ̀yin celebrity, ẹ̀yin làwọn ọmọ ń wò, káwọn ọmọ wa mọ̀ wo elépè kí wọ́n wá rò pé èpè yìí is normal, èpè tó sẹ́yìn is not normal. Lọ́tọ́rọ́ astagfirullah, lọ́tọ́rọ́ istagfirullah 100 places, 1000 places, 1000, torí pé kí ni o ti curse ọmọ, o ti curse generation, o ti curse ara rẹ, o ti curse àwọn tó gbọ́ ẹ. Èmi ò gbọ́ o, bẹ́ẹ̀ bóyá mo ti ń play ẹ̀ tẹ́lẹ̀. Ọkọ ò sọ pé ò tọ́jú ọmọ o, Wùmí ló fẹ́ dúró ní dúró pé ẹ mọ pity. Èmi ò sọ ilé láti wá drag ẹ̀ down, èmi sọ ilé torí pé kí ni àwọn ọkùnrin tẹ́ mọ́ gún ní abẹ́rẹ́ tí wọn ò lè sọ̀rọ̀, kí àwọn èèyàn yé judge kan yé sípè lọ́kùnrin ọlọ́kùnrin, because torí pé kí ni 100% wàhálà yìí ọkùnrin yẹn kọ́. Ẹ̀yin ẹ wo picture obìnrin ọkùnrin yẹn, very gentle, very gentle. So nítorí pé kí ni, ṣé torí kan ayé yìí náà lẹ́wàá fi ní àwọn ọkùnrin lára, ẹ̀yin obìnrin tẹ́ wà nínú position báyìí, ṣé torí ìkan ayé yìí náà, torí pé kí ni ẹ̀yin ti mọ̀ pé tẹ́ ẹ bá fọkọ́lẹ̀ possibility wà pé ẹ lè mọ́ lè arrive kan tẹ́ arrive yìí. Kò sí babaláyé kankan bí kankan tí well I don't know about that, but kó mọ jẹ́ yín lọ́kàn either true or lie. Kí ló dé tó jẹ́ pé àwọn ọkùnrin púpọ̀ nínú yín ò rò kọ́lé? Ẹ̀yin babaláyé yìí àdàtẹ̀ bá wà níbì kan abẹ́ ẹ̀sìn bì kankan, abẹ́yìn commissioner, abẹ́yìn governors, abẹ́yìn kan tẹ́ fẹ́ mọ help àwọn female, ẹ mọ dákun ẹ mọ help àwọn men náà, ẹ mọ help àwọn men náà. Kì í ṣe ilé kéékèèké o, ilé rabiti bí tàwọn obìnrin yìí, ilé ńlá bí tàwọn obìnrin yìí. So what will you come and tell us pé ẹ kò sí babaláyé kankan bí kankan? Tẹ́ ẹ agbọ́, it's true, bẹ̀ ẹ̀yin èèyàn ẹ mọ́ gbẹ̀sẹ̀ ṣóyè yín. Ọkọ Wùmí òun kọ́ ló constitute 100% ti breakage yìí. Ẹ̀yin náà rí bó ṣe ń lọ, àmọ́ ẹ mọ̀ pé ẹ lè sọ̀rọ̀. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá wá ríru obìnrin bẹ́ẹ̀ tó ń fún yín lábẹ́rẹ́, tó ń fún yín kíní, tó ní yín lára, tẹ́ ẹ bá tiẹ̀ lè sọ̀rọ̀ ṣóyè yín. Ọlọ́run ló bá ọkùnrin olóòótọ́, ọkùnrin onígentle, Ọlọ́run ló bá wọn. Ìwọ ọkọ o bá fẹ́ wáyọ̀, because you need to be happy. Kì í ṣe àwọn obìnrin social media, because ó dàbí pé mo rí sórí ẹ lọ́dọ̀ gist lover, àwọn obìnrin social media nìyẹn. Tó bá fẹ́ ní obìnrin mọ́ lọ́dọ̀ àwọn social media, then sòótọ́ o fẹ́ bẹ̀rẹ̀ relationship pẹ̀lú èèyàn, o fẹ́ bẹ̀rẹ̀, èmi bọ́kọ wíǹsì ni o fẹ́ bẹ̀rẹ̀ relationship pẹ̀lú ẹlòmíì, jẹ́ kí wọ́n understand pé èmi leléyìí, mo nífẹ̀ẹ́ rẹ ni, má ṣe player around. Tó bá ṣe player around, wọ́n ti understand pé àbí nǹkan tí wọ́n kùkù lé ẹ lórí yìí àbí lóòótọ́ ni. Èmi máa ń defend àwọn obìnrin, àmọ́ nígbà tó ti débi pé àwọn kan fẹ́ wá síbi pé wọ́n fẹ́ fi orí wa ta tẹ́tẹ́ lórí bíbí, àwa mọ bó ṣe ń lọ, àwa ṣe kí ni, àwọn wọn bó ṣe ń lọ. Èmi èsè pé gbogbo elépè tó bá fẹ́ dàrẹ́ tèpè sí mi, gbogbo èpè yẹn ti mọ́ ọmọ rẹ̀. Orí òótọ́ làwa wà. This is on point by 2, using my words for others. Bye for now.